Africa Content TV. Tí ọmọ fi kùrù sí ìlú kìí dé bá lọ́wọ́ yín, gbogbo Ìbàdàn mọ rírì yìí o, gbogbo Ìbàdàn mọ rírì yìí o, gbogbo orí kì í wà lẹ́mọ̀, bí a ti lọ láti mọ kì wá, ibi ẹ kó sínú ọpọlọ nígbà tó yí a, ẹ̀rí gbọ́dọ̀ fún ọmọ ìlẹ́bùn, tó ó ti bẹ̀rẹ̀ níbi ti mọ̀ láti ọba bàbá wa Sàákẹ́ni, ó fi dọ́dọ̀ ọba wa Ọ̀gbẹ́rìndé, ó fi kó ọ̀pọ̀ sọ́dọ̀ ọba wa Yunusa Ògúndípẹ̀, ó gbọ́dọ̀ sí Ògúndípẹ̀, ó dọ́dọ̀ ọba wa Ògúndadé, Lànà Ògúndadé, ó gbọ́dọ̀ dọ̀ bàbá lòlúwàgbé, ọbọ̀sọ̀ Adétúnjí, ọbọ̀sọ̀ Adétúnjí, ọbọ̀sọ̀ Alẹ́kan Balógun, ó gbọ́dọ̀ Balógun, ọwọ́ fún Ọlákùlẹ̀ yìí, ẹ̀sìn kábẹ̀ sí mo bá yín dúpẹ́ fọ́nrán ti yí ọ̀pọ̀lọpọ̀ ló ti kọjá fún ọ̀rọ̀ tí ẹjọ́ ẹjá mọ̀ sí dáadáa o Ìbàdàn wò yí o Ìbàdàn wò yí ó wo sí ọwọ́ yóò wo sí yí ẹ tọ́jú ọkọ̀ yí ẹ má fọ́ kíkún ọkọ̀ yí o ẹjọ́ wọn kì í lọ́dọ̀ ní ọkọ̀ yọ̀tọ̀ ọlọ́run jẹ́ bàdàn ọba jẹ́ o bàbá ọba yín dúpẹ́ lónìí ó ti wọ́n lọ́wọ́ adúgbòdò Ọlọ́run ẹjọ ẹ̀yin mọ́gàjì ẹ bá ní ṣe dáadáa fún bàbá yìí ẹ mọ́gàjì rẹ ẹ máa lọ jíṣẹ́ fún un lé ẹ dákun ebi ò ní pa yí o pẹ̀lú ọ̀pọ̀ Ọlọ́run alẹ́ yín ọ̀dà o gbogbo alẹ́ wa náà náà sọ̀kalẹ̀ ẹ̀jọ̀ àgbàlódé o ló fi fẹ́ sọ̀rí o nígbà èmi wà ní ìkàwé tó ṣẹ́bí yìí àṣekò tí mo jẹ mọ́gàjì kò síbi tí mo ti gbé láìkì rẹ̀. Ẹjẹ́ àdàdúró bẹ́ẹ̀ torí bàbá wọn kúrò lọ ni ẹ bá jẹ́ kí àpò ojú kọ́. Èmi náà ti mú tèmi ti lọ́kọ̀ọ́ lórí rédíò. Adúgbò yóò lọ́wọ́ bá.
Ìbàdàn ló ká kí yí bàbá. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba wa Ìgè Ọlákùlẹ́yìn wà. Owó làbí wọ́n ní ká fún yín ní àwọ́ọ̀dù yìí pé àmì ẹ̀yẹ níjẹ́ bẹ́ẹ̀ pé àwọn ọmọ rírì iṣẹ́ ìgbésẹ̀ ìlú Ìbàdàn Òkè Ìbàdàn ó pè yín o ọ̀sẹ̀ méjì ó pè yín o pẹ̀lú òkú Ọlọ́run àdúrà ní ọgbà o ọlọ́láhùnláwọ̀ láìpẹ́ ní ìlú àdúrà yẹn sọ́ọ́ni. ìyàwó wọn. Professor Abiodun Bolagadé.